ẹ wo ohun tí Pasuma ṣe fúnyàwó Mohbad. Gbajúmọ̀ olórin fújì ni Àlàbí Pasuma ti nawọ́ ìfẹ́ àti àánú síyàwó olóògbé ìlérí olúwa ọládìméjì alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad nípa bó ṣe fi ẹ̀bùn mílíọ̀nù kan náírà ta á lọ́rẹ pé kó máa fi ṣètọ́jú ọmọ tí olóògbé ọ̀hún fi sáyé lọ. Orí ẹ̀rọ ayélujára ni Pasuma ti sọ ọ́ di mímọ̀ láìpẹ́ yìí pé ọ̀nà kan ṣoṣo tóun lè gbà fi ìfẹ́ hàn sí ẹbí olóògbé náà pàápàá jùlọ ìyàwó àti ọmọ kan tó fi sílẹ̀ sáyé lọ ni pé kóun ṣèrànlọ́wọ́ ìwọ̀nba ohun tápá òun ká fún wọn. Ìdí rèé tóun fi owó náà ṣọwọ́ síyàwó olóògbé yìí lẹ́yìn tó pàdánù ọkọ rẹ̀ lójijì. Pẹ̀lú ìgbésẹ̀ tí ọmọ ìyàwó ànábì gbé yìí, onírúurú ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ. Báwọn kan ṣe ń kí i pé ó kú ìtọ́jú ẹbí olóògbé náà, làwọn kọ̀ọ̀kan ń lù ú lọ́gọ ẹnu pé kóun náà sọ̀rọ̀ lòdì sí ọ̀nà tí olóògbé náà gbà kú báyìí. Yàtọ̀ sí Pasuma tó fìfẹ́ hàn sí ẹbí olóògbé náà, àgbà akọrin ni David Adeleke táwọn èèyàn mọ̀ sí Davido pàápàá ti fi mílíọ̀nù 2 náírà ránṣẹ́ sí ẹbí olóògbé náà nígbàrà tó kú. Ó ní káwọn mọ̀lẹ́bí olóògbé náà lè rówó fi ṣe ètò ìsìnkú ọmọ wọn kí wọ́n sì tọ́jú àwọn mọ̀lẹ́bí lòun ṣe fowó náà ṣọwọ́ sí wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.